Ogun ti bẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè Mexico lẹ́yìn ìgbà tí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Mexico tí wọ́n pa drug baron èèyàn tó jẹ́ pé máa ń gbóògùn olóró tó jẹ́ wípé àwọn ìjọba Amẹ́ríkà àtàwọn oríṣiríṣi kọ́ńtírì ni wọ́n ti ń wá káàkiri. Ó jẹ́ ẹnìkan tó popular nínú ká gbé oògùn olóró káàkiri orílẹ̀-èdè àgbáyé léyìí tó jẹ́ wípé ọjọ́ kejì oṣù kejì ọdún tá a wà nínú ẹ̀ yìí òun ni àwọn ọmọ ogun Mexico ní ọwọ́ wọn bá léyìí tó jẹ́ pé wọ́n gbìyànjú láti mú un ṣùgbọ́n ibi tí wọ́n ti fẹ́ mú òun ni wọ́n ti yìn níbọn léyìí tó jẹ́ wípé ẹ̀pà ò bóró mọ́. Báyìí ni ó ṣe kú. Lẹ́yìn ìgbà tó kú tí ó gbẹ́mìí mì tí ìròyìn tàn káàkiri ni àwọn ọmọ ogun rẹ̀ ni wọ́n bá ṣígun o. Báyìí ni wọ́n ṣe ń dáná sun oríṣiríṣi nǹkan bíi 10 states ìpínlẹ̀ tí ó jẹ́ 10 10 states ní orílẹ̀-èdè Mexico òun ni wọ́n ti kọlù tó jẹ́ pé gbogbo àwọn èèyàn tí wọ́n gbìyànjú láti sá lọ sí airport ni wọ́n ń block wọn. Ẹ wo bí gbogbo orílẹ̀-èdè Mexico bó ṣe dàrú bí kálukú bó ṣe ń sáré kíjokíjo. Ó wá di bó lọ yá mi ó di ẹni orí yọ ó dilé. Báyìí ni àwọn ọmọ ogun ọ̀hún ni wọ́n ṣe ń dá iná ogun yá gbogbo ibikíbi bọ́n ṣe ń dáná sunlé òun ni wọ́n ń sun mọ́tò òun ni wọ́n ń sun oríṣiríṣi nǹkan tí wọ́n dẹ̀ ń pa àwọn ènìyàn. Ènìyàn bíi 70 tí ṣe 70 òun ni ẹ̀mí wọn lọ sí ní tòtògbà tí wọ́n gbìyànjú láti capture olórí àwọn agbé oògùn olóró tí ìlú mọ̀ káàkiri orílẹ̀-èdè àgbáyé tí orúkọ rẹ̀ ń jẹ́ Almencho òun ni wọ́n pa tí orílẹ̀-èdè Mexico tí kò fi rọ̀gbọ̀ bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Láti ọjọ́ 22 oṣù tí a wà nínú ẹ̀ yìí tí ṣe 22 February 2026 òun ni wọ́n capture rẹ̀ tí ẹ̀mí arákùnrin náà Almencho tí ó dẹ̀ bá lọ tí àwọn ọmọ ogun rẹ̀ tí wọ́n tú yáyá tán dẹ̀ dojúkọ àwọn ọmọ ogun orílẹ̀-èdè náà lè tán dẹ̀ ń ba nǹkan orílẹ̀-èdè náà jẹ́. Fẹ̀kàntẹ́lẹ̀ kó tó di àkókò yìí ni oríṣi orílẹ̀-èdè gẹ́gẹ́ bí Amẹ́ríkà ni wọ́n ti fi léde wípé ẹnikẹ́ni tí ó bá bá wọn mú ọ̀gbẹ́ni Almencho wípé àwọn máa fún ní $15 million tó bá lè fún àwọn ní information ibi tí arákùnrin náà wà kó tó di wípé àwọn Amẹ́ríkà wọ́n wá fún àwọn ọmọ ogun orílẹ̀-èdè Mexico ní ọwọ́ bí wọ́n ṣe lè mú un. Báyìí ni wọ́n ṣe gbìyànjú láti capture arákùnrin náà ṣùgbọ́n níbi tí wọ́n ti ń gbìyànjú láti mú èèyàn 70 ni ó fara káásá tí wọ́n gbé ẹ̀mí mì kó tó wá di wípé arákùnrin náà ọ̀tá wá bà á tó fi wá kú. Ara àwọn ọmọ ogun ẹ̀ ni wọ́n wá sí ilé epo láti ba ìlú jẹ́. Òun ni wọ́n mú epo pẹtiró tí wọ́n tú sílẹ̀ lẹ̀ tí wọ́n dẹ̀ sọná sí ilé epo. Bọ́n ṣe ń dáná sun ilé epo ni wọ́n ń dáná sun supamákẹ́ẹ̀tì ni wọ́n ń pa àwọn ènìyàn ni wọ́n ń dáná sun mọ́tò ni wọ́n ń dáná sunlé láti jẹ́ kí omi àlàáfíà ìlú náà orílẹ̀-èdè náà tí í ṣe Mexico kí ó lè dàrú o wípé ẹ ti pa olórí wa àwa náà máa fi ojú yín rí mọ̀ bò ó ti wá di bó lọ yà mí ní orílẹ̀-èdè Mexico nígbà tí àwọn oríṣiríṣi orílẹ̀-èdè tí wọ́n ń ké gbàjarè fún àwọn ọmọ orílẹ̀-èdè wọn tí wọ́n wà ní orílẹ̀-èdè Mexico láti ṣe kíni o láti fi orí mọ́lé láti farapamọ́ kí àwọn tí wọ́n ń da ìlú rú ọ̀hún tí wọ́n ń jìjàǹgbara fún pípa tí wọ́n pa olórí wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Almencho kí wọ́n má bàa kọlù wọ́n. Abẹ́rí bí ó ṣe ń lọ òun ni mo ṣe mú wá fún yín ní orílẹ̀-èdè Mexico lẹ́yìn ìgbà tí wọ́n pa Almencho tí ó jẹ́ olórí àwọn agbé oògùn olóró tí wọ́n ń pè ní drug baron. Báyìí lẹ ṣe rí tí àwọn èèyàn ń sá kíjokíjo tí ó wá di olórí dorí ẹ̀ mú airport lẹ́ ń wò yẹn tí àwọn èèyàn ń sá kíjokíjo. Wọ́n ti dáná sun orílẹ̀-èdè náà wọ́n ti bà nǹkan jẹ́ jìnnà. Fẹ̀kàntẹ́lẹ̀ Amẹ́ríkà àti àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan wọ́n ti gbé owó kalẹ̀ wípé ẹnikẹ́ni tí ó bá mọ bí àwọn ṣe lè rí arákùnrin Almencho yìí àwọn máa fún ní $15 million. Ó tó di wípé Amẹ́ríkà fúnra wọn ni wọ́n wá fún àwọn ọmọ ogun orílẹ̀-èdè náà ní ọwọ́ bí wọ́n ṣe lè rí Almencho mú ní orílẹ̀-èdè Mexico léyìí tó jẹ́ wípé bí wọ́n ṣe fẹ́ mú èèyàn 70 bí mo ṣe sọ síwájú ni wọ́n fi ara kásá tí ẹ̀mí wọn bọ́ sí látàrí pé wọ́n fẹ́ mú ẹnìkan yóò eléyìí mọ̀ tó gbẹnu tán o ọlọ́ọ̀bọ ọlọ́jọ́ ní dákun má jẹ́ ká rí ogun ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ogun kò kí ń ṣe ẹ̀bà ogun ò kí ń ṣe gàrí ogun ò kí ń ṣe indomie. Ẹ jọ̀wọ́ tẹ́ bá fẹ́ mọ rí update lórí bó ṣe ń lọ ní orílẹ̀-èdè àgbáyé ẹ bá mi tẹ like ẹ bá mi share fídíò yìí kí ẹ dẹ̀ bá mi kọ́mẹ̀ntì ẹ bá mi ṣe àmì a ò ní rógun lórílẹ̀-èdè yìí.